Ẹ káàsán àkódédé àkókò yìí níbi gbogbo tẹ̀ tí ń wo ìkànnì BGI TV Yorùbá. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ń dé sójú yín àti sì ti gbọ̀nyìn láti ìkànnì yìí. Olúṣọlá Oyèlẹ́kàn ló ní ìròyìn. Ṣáájú ẹ̀gbọ́n kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ àtàwọn gómìnà ni wọ́n ti fẹnukò lórí oṣù mẹ́ta lórí bí wọn yóò ṣe máa padà wá gbé ìgbésẹ̀ lórí agbára tí wọ́n gbé fún ìjọba ìbílẹ̀. Àwọn agbésùmọ̀mí ṣe ìkọlù sí agbègbè kan tí wọ́n sì jó ilé 23 gbùrùgbùrù bí wọ́n ṣe ń yìnbọn ní kíkankíkan. Àwọn ọmọ òkókó 2 kan ni wọ́n ti gbẹ́mìí mì àtàwọn 3 míì nínú ìkọlùkọgbà lójú òpópónà tó ṣẹlẹ̀ ní ìlú Abia. Ògbóǹtarìgì òǹkọ́ni ẹ̀mí Aduke Gold jáde láyé. Àwọn mọ̀lẹ́bí olóògbé Mohbad ni wọ́n ti kẹ̀yìn sí ìpinnu tí àwọn kan tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti ṣe àyájọ́ ọdún kan eléyìí tó jáde láyé. Wàyí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àti àwọn gómìnà ní gbogbo ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti fẹnu kò fún ìgbèǹdéke oṣù 3 gbáko kó tó di wípé wọ́n gbé àṣẹ lé àwọn ìjọba ìbílẹ̀ lọ́wọ́ lórí sísan owó oṣù àwọn ìjọba ìbílẹ̀. Ọ̀rọ̀ yìí náà ló ń jẹyọ jáde lọ́jọ́ Ajé Monday lórí ìgbésẹ̀ tí wọ́n gbé jáde níbi tí wọ́n ti ń sọ wípé àṣẹ àti ìwé òfin tuntun èyí tí wọ́n gbé jáde lórí ìjọba ìbílẹ̀ òun náà ni ó ṣe ṣe kó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ láti oṣù kẹwàá ọdún tí a wà nínú rẹ̀ yìí. Tá a bá gbàgbé ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà lọ́jọ́ 11 oṣù kejì ọdún 2024 òun náà ni ó gbé àṣẹ rẹ̀ kalẹ̀ wípé kí gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ta ní lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí wọ́n máa lo agbára fún ara wọn lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó kí wọ́n sì máa gba owó ìṣúná wọn látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lóníṣòṣe sí àpò wọn tí kò ní sí ẹni tí yóò máa wà láàrin wọn gẹ́gẹ́ bí àwọn gómìnà tí ń bẹ láàrin wọn tí wọ́n fi ọ̀nà ọwọ́ já ẹ̀nà fún wọn. Ilé ẹjọ́ gíga ọ̀hún náà ló pa á láṣẹ fún ẹni tó jẹ́ olùṣírò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà láti máa san owó sínú àpò ìṣúná tìjọba ìbílẹ̀ lóníṣòṣe láìṣe láti máa kó wọn fún àwọn ìjọba ìpínlẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ àná yẹn Muhammadu Buhari. Òun náà ni ètò ìṣúná orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ní yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 2019 ló ní àtúnṣe àti àtúntò lórí bí wọ́n ṣe dáwọ́ owó tí ń wọ àpò ìjọba ìbílẹ̀ dúró tí wọ́n sì ń san sí àpò ìjọba ìpínlẹ̀ ibi tí wọ́n ti ń gbà sanwó fún wọn. Ọ̀rọ̀ yìí náà ló ń jẹyọ jáde láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fà á pẹ̀lú ẹni tó jẹ́ aṣòfin agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó sì jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìdájọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà yún Lateef Fagbemi tí wọ́n sì jọ fẹ́nu kò láàrin àwọn gómìnà àti ìjọba àpapọ̀. Àwọn agbésùmọ̀mí tí wọ́n fura sí pé wọ́n jẹ́ àwọn darandaran òun náà ni wọ́n ṣe ìkọlù sí agbègbè kan tí wọ́n pè ní abúlé Ẹgbọ́mà níjọba ìbílẹ̀ Àgàtú ní ìpínlẹ̀ Benue tí wọ́n sì jó àwọn ilé tí wọ́n tó 23 níye. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún náà Philip Ebenyako òun náà ló ṣiṣọ́ lójú eléyìí fún àwọn akọ̀ròyìn ní àná tó fi kún nínú rẹ̀ wípé àwọn 3 òun náà ni wọ́n yìnbọn bà ṣùgbọ́n tí ẹ̀mí ò tí ì bọ́ lára wọn tí wọ́n sì gbé wọn lọ sí ilé ìwòsàn kan lónípàjáwìrì. Wọ́n ní àwọn Fúlàní ọ̀daràn òun náà ni wọ́n jẹyọ jáde níbi tí wọ́n ti ṣe ìkọlù sí apá ìwọ̀ oòrùn Àgàtú níbi tí wọ́n ti wá láti ìpínlẹ̀ Kogi wọ́n ní àwọn Fúlàní darandaran yìí òun náà ni wọ́n rọ̀gbà yí agbègbè ìpínlẹ̀ Kogi ká àti tí wọ́n sì ya lu agbègbè ìpínlẹ̀ Benue yìí tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu àwọn ènìyàn níbi tí wọ́n tún ti sọ iná sí àwọn ilé kan. Awakọ̀ kan èyí tó ń wa ọkọ̀ Toyota Sienna ní ojú ọ̀nà Abia òun náà ni wọ́n ní ó ti farapa yánnayànna
nígbà tí ìjàmbá kankan tó wáyé eléyìí tí ó gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ ìkókó méjì kan tí wọ́n lè làjà. Èyí náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ látọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Abia àti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ní sí ètò ààbò lójú òpópónà New Federal Road Safety Corps tí wọ́n fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ níbi nǹkan bíi aago kan ó ń lọlù ní ọ̀sán níbi tí ọkọ̀ Sienna náà tí ó ti yí kàtà. Gẹ́gẹ́ bí ẹni tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣojú rẹ̀ wọ́n ní awakọ̀ Sienna náà ni ó sáré àsápàjúdé lásìkò tí ó ń sùn kó tó di wípé ó kọlu ọkọ̀ àjàgbá ejò kan láti ẹ̀yìn wá tí ó sì mórílé igbó níbi tí àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ọ̀hún náà tí wọ́n gbìyànjú àti dóòlà ẹ̀mí ara wọn ṣùgbọ́n tí ọmọ ìkókó méjì kan tó gbẹ̀mí mì nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà. Gbajúgbajà òǹkọ́ni ẹ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ tó jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá òun náà ni ó ti kúkú àìtọ́jọ́ ikú òdọ́jọ́ bẹ́ẹ̀ ni àrùn dóṣù. Gbajúgbajà òǹkọ́ni ẹ̀mí tí orúkọ rẹ̀ jẹ́ Aduke Ajayi tí gbogbo èèyàn mọ̀ sí Aduke Gold òun náà ni ó jáde láyé. Èyí náà ló ń jẹyọ ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun òní nígbà tí ìkan nínú lára àwọn gbajúgbajà òǹkọ́ni ẹ̀mí Esther Ìgbẹ́kẹ̀lé eléyìí tí ó gbé àwòrán rẹ̀ sórí ẹ̀rọ ayélujára tí ó sì kọ ọ̀rọ̀ ìbánikẹ́dùn wípé akọni lọ. Aduke Gold òun náà ni ó pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn bí oṣù kan eléyìí tí òǹkọ́ni ẹ̀mí àti olùṣọ́ àgùntàn obìnrin Egbin Ọ̀run tó jáde láyé ní ọjọ́ lẹ́yìn bí oṣù díẹ̀ tí òun náà jáde láyé ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024. Esther Ìgbẹ́kẹ̀lé náà fi ọ̀rọ̀ náà múlẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ nígbà tí ó ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ Aduke Gold bí ó ṣe jáde láyé látàrí àwọn orin eléyìí tí máa ń jíni nínú ẹ̀mí sókè tí mo kọ. Àwọn mọ̀lẹ́bí olóògbé Ìléríolúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad òun náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ bẹ̀bẹ̀ sí àwọn tí wọ́n jẹ́ alákòóso àti alágbàtẹrù ṣíṣe ìpinnu àti ṣe àyájọ́ ọdún kan eléyìí tí Mohbad tó jáde láyé láti jọ̀wọ́ ìpinnu ọ̀hún náà. Eléyìí náà ló ń jẹyọ jáde nínú àtẹ̀jáde eléyìí tí Mọ́nísọ́lá Odùmọ́sù tó jẹ́ agbẹnusọ agbẹjọ́rò fún mọ̀lẹ́bí ọ̀hún náà tí ó gbé jáde ní ọjọ́ Ajé Monday. Àwọn mọ̀lẹ́bí ọ̀hún náà ni wọ́n fi èròǹgbà hàn wípé àwọn sì ń kùn réré ẹkún lórí ọmọ àwọn eléyìí tí àwọn sì fẹ́ kó sùn nínú Olúwa ní àlàáfíà wípé àwọn yóò ṣe ìrántí rẹ̀ fún ọdún kan láì pariwo rárá nínú ìkùn réré wọn. Èyí náà ló ń jẹyọ nígbà tí àwọn mọ̀lẹ́bí Alọ́ba Mohbad tí wọ́n ti ń rawọ́ bẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe àyájọ́ ọdún kan eléyìí tí Mohbad tó jáde láyé wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n máa gbé irú ìgbésẹ̀ ọ̀hún náà. Olóògbé Alọ́ba Mohbad òun náà ni òun ò tí ì sìn lẹ́yìn ìgbà tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n sì ń gbàdúrà wípé kí ọdún kan lẹ̀ yìí kó tú àṣírí àwọn tí wọ́n ṣekú pa àti ohun tó ṣokùnfà ikú rẹ̀. Báwo bá gbàgbé Ìléríolúwa Ọlọ́ba Mohbad tó ti fìgbà kan wà lábẹ́ ìṣàkóso Naira Marley òun náà ni ó jáde láyé ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún tó kọjá lẹ́ni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ní iye. Ẹ̀yin ará, ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà kò ní jù báyìí lọ fún ti ọ̀sán òní yìí. Fún àwọn ìròyìn síwájú sí àti ètò alọ́lọ́kan ẹ má gbàgbé láti máa kàn sí wa lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa lójú òpó Facebook Gbàgede Ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lójú òpó YouTube Bàbá Gbàgede Ìmọ̀ TV, ti Instagram Gbàgede Ìmọ̀ _22. Yóò ṣe ṣe o. Ìròyìn àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní jù báyìí lọ fún ti ọ̀sán òní. Olúṣọlá Oyènẹ́kan ló ti mú ìròyìn náà wá sí ojú ìwòran yín àti sétí ìgbọ́n. Ẹ ṣeun bí ẹ ti ń wò wá, ẹ̀wọ̀n ìyá sọ̀rọ̀. Audio Jungle.